olúpẹpẹ àjà kàkàkà lójú ogun lé òrómì ẹ̀yẹ sódò òkè onílé kiri wú àjàmọ́dò òkè gbì integrity olúpẹpẹ dáwú àjábìjì sódò òkè. olúàjà 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 gbì integrity ẹ ṣe àláìfù yẹn. program tí mo fẹ́ ṣe lálẹ́ yìí ó yẹ kí ti ṣe bọ́ mo gbàgbé ni. ní bí ọjọ́ mẹ́ta sẹ́yìn fídíò kan bọ́ síta ilé tí bàbá wòlíì kan tó ti ń fi ahọ́n tó ti ń kìsì ara wọn nínú ṣọ́ọ̀ṣì tó ti ń jẹ ahọ́n ara wọn nínú ṣọ́ọ̀ṣì. àwọn èèyàn ti mẹ́sẹ̀jì mi lórí ẹ̀ but mi ò fẹ́ máa dáhùn sí ọ̀rọ̀ ẹ̀yin kìrìsìtẹ́nì yìí mọ́. but iṣẹ́ tí àwa gbà ní wípé ká máa sọ reality tí ọ̀rọ̀ bá ti dé ibi reality a gbọ́dọ̀ sọ kí ó ba lè yé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. torí ní àwọn àlórí kọrin wọ́n ní ọ̀pọ̀ kò mọ ọ̀nà rẹ̀ ọ̀pọ̀ kò mọ ọ̀nà rẹ̀ o wọ́n rìn nínú ìṣìnà o ọ̀pọ̀ kò mọ ọ̀nà rẹ̀ wọ́n rìn nínú ìṣìnà ọ̀pọ̀ kò mọ ọ̀nà rẹ̀. ẹ ṣe àláìfò sí gbogbo àwọn kérúbù séráfù pátá tó wà níbí wípé ọba àgbáyé fẹ́ bá wọn sọ̀rọ̀. ẹ ṣe àláìfò sí gbogbo àwọn záyọ́nì tó wà níbí wípé ọba àgbáyé fẹ́ sọ̀rọ̀. ẹ sí àláìfù yẹn sí gbogbo àwọn sẹ̀lẹ̀ tó bá wà níbí wípé ọba àgbáyé fẹ́ bá wọn sọ̀rọ̀. bẹ́ẹ̀ bá ṣe ń ṣí kẹ́ máa double tap. bàbá tó ń kìsì èèyàn nínú ṣọ́ọ̀ṣì yìí ṣé nǹkan tó ṣe só dáa tàbí kò dáa nǹkan tá a fẹ́ gbé yẹ̀wò nìyẹn. ṣé nǹkan tó ṣe yẹn só bá ìwé mímọ́ mu tàbí kò bá ìwé mímọ́ mu nǹkan tá a fẹ́ gbé yẹ̀wò nìyẹn. bí ọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀ bíbélì sọ wípé yára láti gbọ́ lọ́ra láti fèsì. oríṣiríṣi kọ́mẹ̀tì láti rí lórí fídíò náà. àwọn awó ti wọ sí ṣọ́ọ̀ṣì o àwọn awó ti wọ ṣọ́ọ̀ṣì o wọ́n ti ń ṣèmùlẹ̀ nínú ṣọ́ọ̀ṣì o èwo rèé èwo tú rèé kí ló dé kí ló ṣẹlẹ̀. ṣé èkó tí bàbá yẹn ṣe ṣó dá kàbí kò dá ṣó bá ìwé mímọ́ mu kàbí kò bá nǹkan tó wà nínú ìwé mímọ́ mu. gbogbo ẹ̀yin kìrìsìtẹ́nì tẹ́ bá wà níbi ẹ lọ gbé bíbélì yín. a máa dáhùn question yẹn nínú bíbélì a máa tó wá dáhùn question yẹn nínú ti èrò ara. ọ̀nà méjì tá a máa gbà dáhùn ẹ̀ nìyẹn. a máa kọ́kọ́ lọ sínú bíbélì náà ṣùgbọ́n ẹ kọ́kọ́ share life yẹn náà kẹsẹ̀ pé ẹ̀yin tí TikTok ẹ double tap pa. ìyàtọ̀ wà nínú pé kó máa ṣe kìrìsìtẹ́nì àti wípé kó mọ nǹkan tí bíbélì sọ. ìgbà tó jẹ́ pé òbò lẹ́mọ̀ máa lákiri ẹ ò ní ka bíbélì ìwíkúwìí lẹ́mọ̀ máa wí. ẹ ò mọ nǹkan tó wà ní bíbélì ẹ ò mọ nǹkan tó pè ní ìlànà ẹ ò mọ nǹkan tí kìrìsìtẹ́nì fàyè gbà àti nǹkan tí kìrìsìtẹ́nì ò fàyè gbà. àṣírí wà nínú kìrìsìtẹ́nì. kí ni bíbélì sọ fún wa kí ni bíbélì sọ fún wa. ṣé bàbá yẹn ṣe awo ló fi rí bẹ́ẹ̀ ni àbí kí ló ṣẹlẹ̀ gangan. ẹ ṣe àláìfù yẹn sí gbogbo àwọn ìjọ aláṣọ funfun nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí nìyẹn. gbogbo ìwọ kìrìsìtẹ́nì tó bá wà níbi kó gbé bíbélì ẹ. ká yẹnu bíbélì wò ká wọnú bíbélì lọ bóyá nǹkan tó ń ṣe yẹn bóyá bá ìlànà bíbélì mu bóyá kò bá mu bóyá nǹkan tó ń ṣe yẹn bóyá nǹkan tí ò dá ní àbí nǹkan tó dá. ṣùgbọ́n ẹ double tap. ọ̀pọ̀ kò mọ ọ̀nà rẹ̀ ọ̀pọ̀ kò mọ ọ̀nà rẹ̀ òjàre wọ́n rìn nínú ìṣìnà o ọ̀pọ̀ kò mọ ọ̀nà rẹ̀ yéé
wọ́n rìn nínú ìṣìnà ewu ọ̀pọ̀ kò mọ ọ̀nà rẹ̀ ọ̀pọ̀ kò mọ ẹ̀kọ́ rẹ̀ ọ̀pọ̀ kò mọ ọ̀nà rẹ̀ o jàre wọ́n rìn nínú ìṣìnà ọ̀pọ̀ kò mọ ọ̀nà rẹ̀ o jàre wọ́n rìn nínú ìṣìnà ọ̀pọ̀ kò mọ ọ̀nà rẹ̀ ọ̀pọ̀ kò mọ ọ̀nà rẹ̀ o ọ̀pọ̀ kò mọ ọ̀nà rẹ̀ o jàre wọ́n rìn nínú ìṣìnà ọ̀pọ̀ kò mọ ọ̀nà rẹ̀ o jàre wọ́n rìn nínú ìṣìnà ọ̀pọ̀ kò mọ ọ̀nà rẹ̀. bí ọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀ tó bá ti jẹ́ ti kìrìsìtẹ́nì tó bá ti jẹ́ ti mùsùlùmí wàá sáré wọnú bíbélì lọ kó tó di pé wàá dá sí i. kì í ṣe kẹ́kọ̀ọ́ bọ́ sórí íńtánẹ́ẹ̀tì kẹ́ máa sọ̀rọ̀ pẹ̀lú emotionally bóyá bàbá yẹn bóyá ológo jù yín lọ kí wàá máa bú láì mọ nǹkan tí bíbélì sọ nípa nǹkan tí wọ́n ṣe. now ẹ jẹ́ ká wọnú bíbélì lọ olúpẹpẹ àjà. níbo la máa ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yẹn fún àǹfààní ẹ̀ tẹ́ ẹ̀sẹ̀ ń wọlé. ìròyìn tí a gbọ́ ni wípé bàbá kan ó ń ta òróró lé wòlíì kan lórí ó wá ń fi ahọ́n wọ́n wá jọ fi ń kìsì ara wọn. nǹkan tó ń ṣe yìí tó bá ìlànà bíbélì jọ tàbí kò bá jọ. ṣé àtìrẹ́ nìkan tó ṣerú ẹ̀ nínú bíbélì? àìsàn máa wá dáhùn kí nìyẹn nípa ti ara. now let's go to first bíbélì tá a máa kọ́kọ́ kà. ẹ ká kọ́kọ́ lọ sí Old Testament kí Old Testament kọ́kọ́ jẹ́rìí sí. Old Testament ẹ jẹ́ ká kọ́kọ́ lọ sí orin Solomoni. Orin Solomon chapter 1 verse 2. ẹ jẹ́ ká gbọ́ ọ̀kọ́ tó sọ. jẹ́ kí a fi ìfẹnukonu jẹ́ kí ó fi ìfẹnukonu ẹnu rẹ̀ kò mí ní ẹnu nítorí ìfẹ́ rẹ̀ sàn ju ọtí wáìnì lọ. ìfẹ́ rẹ̀ sàn ju ọtí wáìnì lọ. 1 Peter chapter 5 verse 14. ó kàwé pé ẹ fi ìfẹnukonu ìfẹ́ kí ara yín. àmín. ó di bíbélì mélòó? ó di bíbélì méjì. next Bible Romans chapter 16 verse 16. Romans chapter 16 verse 16. Romans chapter 16 verse 16. ẹ jẹ́ ká gbọ́ ọ̀kọ́ tí yẹn náà sọ. Romans chapter 16 verse 16. Kí ló wí? ẹ fi ìfẹnukonu mímọ́ kí ara yín. gbogbo ìjọ Kristi ń kí yín. ó di bíbélì mẹ́ta. now bíbélì fàyè gbà pé ká máa kíìsì ara wa. ṣé ẹ fẹ́ lọ parẹ́ nínú bíbélì ni? ṣé ẹ fẹ́ lọ parẹ́ ni? ẹ̀yin tẹ́ ń wíwí kúwì tẹ́ ń wí kàntàkàntà. bíbélì fàyè gbà pé ká kíìsì ara yín. now ẹ jẹ́ ká wá gbé yẹn tì sẹ́gbẹ̀ kan. a fẹ́ wọnú odù. kí ni wọ́n ń ṣe níbẹ̀ yẹn nígbà tí bàbá yẹn fi ẹnu kò arákùnrin yẹn lẹ́nu? ó dá mi lójú wípé ó fẹ́ ta òróró wòlíì lé bàbá máà nìyẹn lórí ni. bóyá wọ́n ń ta òróró wòlíì lé lórí. ó dá pé nǹkan tó ń ṣe níbẹ̀ nìyẹn. nígbà tí Ọlọ́run fẹ́ rán Èlíjà wípé kó lọ yan wòlíì Èlísà àti Jéhù, kó yan wòlíì Èlísà ní wòlíì, kó dẹ̀ yan Jéhù ní ọba. báwo ló ṣe ṣẹlẹ̀? báwo ló ṣe ṣe? ẹ jẹ́ ká gbọ́ ọ̀kan tí Bíbélì sọ nípa olúpẹpẹ àjà kàkàkà lójú ogun le.
má sọ̀rọ̀ with emotionally. Bíbélì sọ pé wádìí ohun gbogbo dájú kẹ́ lè mọ̀ eléyìí tí ń ṣe òtítọ́. Kì í ṣe kẹ́kọ̀ọ́ máa wíwí kúwí nípa nǹkan tí ẹ ò mọ̀. Ẹ jẹ́ ká lọ sínú ìwé àwọn ọba First King. First King. Ẹ jẹ́ ká wo bí Elijah bó ṣe yan Elisa ní wòlíì. First King. Àwọn ọba kìíní nìyẹn o. First King chapter 19. Chapter 19. A máa bẹ̀rẹ̀ láti verse 15 to 21. Ẹ jẹ́ ká gbọ́ bí wọ́n ṣe yan Elisa ní wòlíì. Ẹ jẹ́ ká wo protocol, ẹ jẹ́ ká wo bó ṣe ṣẹlẹ̀. Olúwa sì wí fún un pé lọ padà ní ọ̀nà rẹ, kọjá ní aginjù sí Damasku nígbà tí ìwọ bá dé ibẹ̀, kí o sì fi òróró yan Hasaeli ní ọba lórí Syria, àti Jehu ọmọ Numsi ní ìwọ ó fi òróró yàn ní ọba lórí Israeli, àti Elisa ọmọ Safati ará Abel Maola ní ìwọ ó fi òróró yàn ní wòlíì ní ipò rẹ. Verse 17. Yóò sì ṣe, ẹni tó bá sálà kúrò lọ́wọ́ idà Hasaeli ní Jehu yóò pa, àti ẹni tó bá sálà kúrò lọ́wọ́ idà Jehu ní Elisa yóò pa. Verse 18. Ṣùgbọ́n èmi ti kù ẹ̀ẹ́dẹ́gbàárin ènìyàn sílẹ̀ fún ara mi ní Israeli, gbogbo eégún tí kò tí ì kúnlẹ̀ fún Baali àti gbogbo ẹnu tí a kò tí ì fi ẹnu kò ní ẹnu. Verse 19. Bẹ́ẹ̀ ni ó padà kúrò níbẹ̀, ó sì rí Elisa, ibi táwọn wí gangan ládé yìí o. Bẹ́ẹ̀ ni ó padà kúrò níbẹ̀, ó sì rí Elisa ọmọ Safati, ó ń fi àjàgà màlúù 12 túlẹ̀ níwájú rẹ̀, àti òun náà pẹ̀lú ìkejìlá. Èlíjà sì kọjá tọ̀ ọ́ lọ, ó sì dá agbádá rẹ̀ bò. Bó ṣe yan Elisa nìyẹn. Èlíjà tọ̀ ọ́ lọ, ó dá agbádá rẹ̀ bò mọ́lẹ̀. Now, ó sì fi àwọn màlúù sílẹ̀, ó sì sáré tọ̀ Èlíjà lẹ́yìn, ó sì wí pé, èmi bẹ̀ ọ́, jẹ́ kí èmi kí ó lọ fi ẹnu kò bàbá àti ìyá mi ní ẹnu. Nígbà náà ni èmi ó tọ̀ ọ́ lọ, ó sì wí fún pé lọ padà, nítorí kí ni mo fi sí ọ. Ó sì padà lẹ́yìn rẹ̀, ó sì mú àjàgà màlúù kan, ó sì pa wọ́n, ó sì fi ohun èlò àwọn màlúù náà bọ ẹran wọn, ó sì fi fún àwọn ènìyàn. Wọ́n sì jẹ, òun sì dìde, ó sì tẹ̀lé Èlíjà lẹ́yìn, ó sì ṣe ìránṣẹ́ fún un. Nígbà tá fẹ́ yan Èlíjà, nígbà tí Èlíjà fẹ́ yan Èlísà, ó dá agbádá bò mọ́lẹ̀ ni. Now, tẹ́ bá wo nǹkan tó ń ṣe níbẹ̀ yẹn, ìwọ tó bá ní ọpọlọ, gbogbo èrò bàbá yẹn, tẹ́ bá wo nǹkan tó ń ṣẹlẹ̀ níbẹ̀ yẹn, ó ṣeé ṣe kí arákùnrin ti ṣe nǹkan tó jọ bàbá yẹn lójú. Bàbá yẹn fẹ́ràn ẹ̀ gan. Ó fi tinútinú gba àdúrà. Ahọ́n tó fi kan arákùnrin yẹn lẹ́nu, èrò tó wà nínú bàbá yẹn ni wípé kí àṣẹ tó wà lára àwọn gẹ́gẹ́ bí wòlíì kó wọnú ara arákùnrin yẹn. That is all. Mi mọ̀ bí tẹ́ ti rọ́pọlọ ti yín o. Nǹkan tí bàbá yẹn fẹ́ fàyọ́ ń bẹ̀ wọ́n nìyẹn. Ó fẹ́ràn arákùnrin yẹn gan. Tẹ́ bá di ìdíwé tó tinútinú ló fi gba àdúrà yẹn. Òróró tó talé lórí yẹn, àṣẹ tó wà lára bàbá yẹn, ìfẹ́ tó ní sí arákùnrin ló fà tó fi ahọ́n ẹ̀ kàn wípé kí àṣẹ tó wà lẹ́nu mi kó wọnú ayé ẹ lọ. Kì í ṣe pé bí wọ́n ń ṣe awo ní ṣọ́ọ̀ṣì. Bíbélì sọ wípé ẹ máa wádìí ohun gbogbo dájú kẹ́ ẹ lè mọ eléyìí tí ń ṣe òtítọ́. Eléyìí tó wá burú jù ni wípé ẹ̀yin Kìrìsìtẹ́nì náà lẹ tó wá ń bú ara yín, lẹ tó ń gbógun ti ara yín, lẹ tó ń ba ayé ara yín jẹ́ níbi tí ọpọlọ yín yòrò dé. Ẹ ò mọ nǹkan tó wà ní Bíbélì, ẹ ń tẹ̀lé ẹnu àwọn ènìyàn. Gbogbo àwọn blọ́gà tó gbé kíní yẹn pátá, àwọn ti wà ní ṣọ́ọ̀ṣì o, èwo tún rèé, igbá rèé, ìfẹ́ ni. And then
èrò ayẹyẹ hàn o. Èrò ayẹyẹ hàn. Èrò ẹ̀mí ò máa yàtọ̀ sí táyé o. Èrò ayẹyẹ hàn o. Èrò ẹ̀mí ò máa yàtọ̀ sí táyé o. Èrò ayẹyẹ hàn. Ojú ara lẹ́yìn fi ń wo pé wọ́n kìsì wọn ò kìsì. Àṣẹ ni bàbá yẹn fún arákùnrin yẹn, authority. Ó ní àjà nígbà tí Èlíjà fẹ́ lọ, mo ti wọnú pẹpẹ lọ nígbà mo ti wà lójú iná báyìí, ó ti ṣẹlẹ̀. Nígbà tí Èlíjà fẹ́ lọ, Èlíjà ń sọ fún Èlísà wípé dúró síhìn, Olúwa rán mi níṣẹ́. Ó ní Olúwa bí Olúwa ti ń bẹ, bí ẹ̀mí rẹ̀ ti ń bẹ, èmi yóò bá ọ lọ. Nígbà tó dé Jẹ́ríkò, Èlíjà ń sọ fún Èlísà wípé dúró níhìn, Olúwa rán mi léṣẹ́ sí ìsàlẹ̀ òkè odò Jódánì. Ó ní Olúwa bí Olúwa ti ń bẹ, bí ẹ̀mí rẹ̀ ti ń bẹ, èmi yóò bá ọ lọ. Èlíjà wá béèrè lọ́wọ́ Èlísà wípé kí ló dé, kí ló fẹ́, what do you want? Ó lóun ò fẹ́ kankan o. Ó ní nǹkan tí òun fẹ́ ni wípé kó fún òun nínú ìṣẹ́po méjì péré nínú ìṣẹ́po agbára tó wà ní ara Èlíjà. Èlíjà wá dá Èlísà lóhùn wípé wọ́n béèrè ohun tó ṣòro. Kí bàbá yẹn tún lè fi ahọ́n ẹ̀ kan arákùnrin yẹn lẹ́nu. Ó ní nǹkan tó ti rí lára arákùnrin náà. Bóyá arákùnrin yẹn jẹ́ olùfọkànsìn gidi, bóyá ó ti tẹ̀sí arákùnrin yẹn lọ́nà kan náà, ó rí wípé èèyàn rèé ló fà á tó fi àṣẹ sí lẹ́nu, tó fi ahọ́n ẹ̀ kan lẹ́nu. Àṣẹ ló fún, authority, olúpẹpẹ àjà, kàkàkà lójú ogun lé, integrity. Ṣùgbọ́n Èlísà tó wà nínú Bíbélì kò rí opportunity yẹn. Èlíjà wá sọ fún wípé ìwọ béèrè ohun tó ṣòro o, ṣùgbọ́n tó bá jẹ́ ojú ẹ la máa ti gbà mí kúrò lọ́wọ́ rẹ̀, yóò rí bẹ́ẹ̀ fún ọ. Bíbélì sọ wípé nígbà tó ń dé etí odò, Èlíjà lọ aṣọ ẹ̀pọ̀, ó fi lu omi, wọ́n kọjá odò Jódánì. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́, Bíbélì sọ wípé kẹ̀kẹ́ iná gbà àárín wọn kọjá. Olúpẹpẹ àjà a gbé Èlíjà lọ sókè. Kí ló ṣẹlẹ̀? Bíbélì sọ fún wa wípé Èlísà bu aṣọ Èlíjà so. Bàbá mi kẹ̀kẹ́ iná. Bíbélì sọ pé agbádá Èlíjà ó fà mọ́ Èlísà lọ́wọ́. Agbádá Èlíjà tó fà mọ́ Èlísà lọ́wọ́ lọ́jọ́ kìíní àná, òun ni arákùnrin yẹn lò rí gbà lọ́fẹ̀ẹ́ yẹn o. Àṣẹ tó wà lẹ́nu bàbá yẹn ni bàbá yẹn fún arákùnrin yẹn o. Irú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn àwọn wòlíì òkè máa ń ṣe nígbà tára wọn bá sì dá o. Tó bá kù ìṣẹ́jú kan tó bá fẹ́ kú ló máa ń ṣe irú àṣẹ yẹn àwa ti gbà rí. Bẹ́ẹ̀ ni ẹni wòlíì tó bá ní kó yọ ahọ́n ẹ wá, tó fi ahọ́n tiẹ̀ kàn ẹ́ lẹ́nu, ó nífẹ̀ẹ́ láyé dé ọ̀run ni o. Tẹ bá máa wádìí bàbá wòlíì yẹn pẹ̀lú arákùnrin yẹn, ó ti gbé arákùnrin yẹn wò, ó rí wípé orí ẹ wà ń bẹ̀. Òun ló fà tó fi tinútinú sí àdúrà yẹn. Ó fi àṣẹ tó wà lẹ́nu ẹ̀ ó dá padà fún wípé wọn náà gbà kó máa lò. Ètò máa nìyẹn o. Kì í ṣe pé bí wọ́n ń sáwọ́ ní ṣọ́ọ̀ṣì. Gbogbo ẹ̀yin tẹ́ lọ wí kàtàkàtà lórí íńtánẹ́ẹ̀tì, Bíbélì jẹ́rìí sí o pé kẹ́ máa kíìsì ara yín o. Tó bá ti mọ̀ wípé kó máa kíìsì ẹ má lọ sí ṣọ́ọ̀ṣì o. Torí pé kí ni ìlànà Bíbélì ni. Torí ìlànà Bíbélì lẹ́ ń tẹ̀lé o. Ẹ mọ̀ wípé àwa ò ní ṣàbòsí. Mi ò lọ́ta, mi ìdẹ̀ lọ́rẹ̀ẹ́. Kò sẹ́ni tí mo ń gbèsè lẹ́yìn. Bó bá ṣe nǹkan tí ò dáa máa bá ẹ wí. Tó bá yọwọ́ ẹ̀ pè, mi ò fẹ́ mọ̀ bó ṣe dàgbà tó, a máa fún ẹ lépè. Tó bá yọwọ́ ìwàásù, a máa fún ẹ ní ìwàásù. Tó bá yọwọ́ jẹ́ntù, a máa fún ẹ ní jẹ́ntù. I am the only man that can talk through to anybody and nothing will happen. If anything happen, anything will spoil. If anything spoil, there will not be solution. Your fourth generation will suffer for it. Ọ̀rọ̀ Ọlọ́run ó yàtọ̀ sí ọ̀rọ̀ ayé o. Èrò ayé ó yàtọ̀ sí ti ara o.
èrò ayé yé hàn o, èrò ayé yé hàn o jàre, èrò ẹ̀mí o má yàtọ̀ sí tayé yeyeye, èrò ayé yé hàn o, èrò ẹ̀mí o má yàtọ̀ sí tayé o, èrò ayé yé hàn. So bí ọ̀rọ̀ àwọn bàbá yẹn ṣe rí nìyẹn. A fẹ́ jó irin méjì papọ̀ ni o. Nǹkan pọ̀ tari lórí íńtánẹ́ẹ̀tì tó yẹ ká ti sọ̀rọ̀ lébọ̀ kò sáàyè. Ìyẹn ti bàbá, ìyẹn ti bàbá kìsìn. Ẹ̀yin blọ́gà ẹ̀kọ́ọ̀tì yẹn kẹ lọ post ẹ̀ fún àwọn tí òye díẹ̀ kù fún, wípé kán wọnú bíbélì wọn, ìkan tí bàbá yẹn ṣe yẹn ṣó wà ní bíbélì tàbí kò sí níbẹ̀. Bíbélì tí mo kà yẹn káwọn fúnra wọn tó lọ kà kán sírò lé. Ẹ̀yin tẹ́ bá ti sọ̀rọ̀ sí bàbá yẹn, ẹ lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀, kẹ́ má bàa lùgbàdì ayé, ẹ ti kọjá àyè yín, ìyẹn ti lọ. Ìròyìn tún dé ọ̀dọ̀ ọba Sólómọ́nì o. Wọ́n ní wòlíì kan àti ọmọ ẹ̀ wípé wọ́n pa ọmọ lọ́mọ, wípé wọ́n rí òkú ẹ̀ ní abẹ́ pẹpẹ, lẹ́gbẹ̀ẹ́ pẹpẹ nínú ṣọ́ọ̀ṣì. Ṣé lóòótọ́ ni àbí rọ́? Tàbá ń po ní ìgbàgbọ́ ò ayé á jẹ́ ohun táwọn pé ó ní ìgbàgbọ́ ayé kò mọ̀. Tàbá ń po ní ìgbàgbọ́ ò ayé máa jẹ́ ohun táwọn pé ó ní ìgbàgbọ́ ayé kò mọ̀. Ìyẹ́kún lọ́rùn òjò, ìyẹ́kún lọ́rùn òjò, wòlíì yé bá pé òjò, ìyẹ́kún lọ́rùn òjò jùjú, ìyẹ́kún lọ́rùn òjò, akọrin yé bá pé òjò, ìyẹ́kún lọ́rùn òjò, ìyẹ́kún lọ́rùn òjò. Nígbà tí àwọn àlórí Sáónì máa sọ̀rọ̀, wọ́n ní lákòókò àwọn bàbá ńlá wa o, ikú ènìyàn kò tó báyìí o, ìrúfin ojú kòkòrò ló dáyé padà sínú ègbé. Ó wí pé ìlú ayé bàjẹ́ o, ìlú ayé bàjẹ́, ìlú ayé bàjẹ́ o, Jésù wá o. Kí ni ìdè tí pàjọ fi dà o? Níbo làwọn ènìyàn lọ o? Wọ́n fẹ́ sókè ìdahoro ọ̀rọ̀ Ọlọ́run máa bàgbínlẹ̀. Ó wí pé ìlú ayé bàjẹ́ o, ìlú ayé bàjẹ́, ìlú ayé bàjẹ́ o, Jésù wá o. Òkùnkùn sú ayé kò mọ̀, ìjì sú aráyé kò rí o, èrò inú wọn ṣì wọ́n lọ́nà o, ó fẹ́ sọ wọ́n di àṣàkò. Ó wí pé ìlú ayé bàjẹ́ o, ìlú ayé bàjẹ́ o, ìlú ayé bàjẹ́ o, Jésù wá o. Ìlú ayé bàjẹ́ o, ìlú ayé bàjẹ́, ìlú ayé bàjẹ́ o, Jésù wá o. Pásítọ̀ alápàtà so tí ọmọ ìjọba fẹ́ lọ rí pásítọ̀ ẹ̀ nísìn, ánímọ̀ mẹ́rin máa fàdúrà ràn mí lọ́wọ́ kí lè dé láyọ̀ àtàlàáfíà. Bí ọmọ ìjọba fẹ́ lọ rí àfáà ẹ̀, ánímọ̀ mi ẹ fàdúrà ràn mí lọ́wọ́ kí lè dé láyọ̀ àtàlàáfíà. Rẹ̀mí lẹ́kún mà bá wa sọ̀rọ̀ kó tún lọ. Omi tó ṣalábò lórí ẹja, òun náà ló tún padà tó wá sí ẹja jìnnà. Ilẹ̀ tí fi rúgbìn fún aráyé o, òun náà ló tún padà tó wá fi ènìyàn jẹ o. Kò má sí fífara tì láyé o, Ọlọ́run ni mo gbẹ̀kẹ̀lé, ayé ti lé. Ó mà ṣe o ẹ̀yin ènìyàn, wọ́n máa gé orí yín tán torí pé ẹ ti fi ènìyàn ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé yín. Mo ní klọ́ọ̀bù bẹ́tà ṣọ́ọ̀ṣì, ẹni kèfèrí ni mí pé mi mọ̀ nǹkan tí wọ́n ń sọ. Klọ́ọ̀bù ó bẹ́tà mọ́sálásí,
tá a bá ti ń sọ̀rọ̀ àwọn máa sọ pàápàá ni kì í ṣe pé bí a máa bẹ̀rù èèyàn kan pé a máa pẹ̀pẹ́ tó bá lọ sí club ó bẹ́tà jù pé kó lọ sí ṣọ́ọ̀ṣì lọ. ẹ̀rí kan tó ń kọ́ àwọn pásítọ̀ yín ẹ̀rí kan táwọn pásítọ̀ yín ń kọ́ wa bá a ṣe ń pa ènìyàn kí ló sún wọn sí kí ló fà á ẹ̀rí gbèsè ayé wọn níta mùsùlùmí ò ṣe é rí kìrìsìtẹ́nì náà ò ṣe é rí àwọn afọ̀yàyà bà ayé ẹni jẹ́ àwọn àfikúnlẹ̀ gba ayé ẹni dànù wọ́n ti rí wípé kò sí ọpọlọ tó fẹ́ lò láàrin ìjọba láti fi gbowó àwọn ọmọ ìjọ ti já wọ́n lè fẹ́ máa gé orí àwọn ọmọ ìjọba ẹni kó máa forí wọn wúlẹ̀ sí abẹ́ pẹpẹ ṣẹ̀ráyé yín níta ẹ wá gbọ́ nǹkan tí fẹ́ bá yín sọ ẹ̀yin ọmọ ìjọ Míkà bá yín sọ̀rọ̀ o ẹ̀yin ló gbọ́ o kí ni Míkà wí Míkà bá yín sọ̀rọ̀ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Míkà sọ ṣùgbọ́n nǹkan tó ń kóyà jẹ yín ni wípé ò ka Bíbélì Míkà orí 7 ẹsẹ̀ 5 bá wa sọ̀rọ̀ púpọ̀ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Míkà sọ o. ẹ má gba ọ̀rẹ́ kan gbọ́ Míkà orí 7 ẹsẹ̀ 5 mo ti bẹ̀rẹ̀ mo máa kà dé 7 Míkà chapter 7 verse 5 to 7 ẹ gbọ́ nǹkan tó sọ ẹ má gba ọ̀rẹ́ kan gbọ́ o ẹ má sì gbẹ́kẹ̀lé amọ̀nà kan pa ilẹ̀kùn ètè rẹ mọ́ lọ́dọ̀ ẹni tó sùn lé ọkàn ìyá rẹ ta ló amọ̀nà tá ń sọ nípa ẹ̀ àwọn president yín àwọn governor yín àwọn IG yín àwọn pastor yín àwọn pope yín àwọn wòlíì yín àwọn evangelist yín àwọn lamọ̀nà o Bíbélì sọ wípé ẹ má gbẹ́kẹ̀lé wọn o ẹ má gba ọ̀rẹ́ kan gbọ́ ẹ má gbẹ́kẹ̀lé amọ̀nà kan pa ilẹ̀kùn ètè rẹ mọ́ lọ́dọ̀ ẹni tó sùn lé àyà rẹ which is your wife which is your husband nítorí ọmọkùnrin ṣàìbọ̀wọ̀ fún bàbá rẹ̀ ọmọbìnrin dìde sí ìyá rẹ̀ ọmọ ọkọ sí ìyá ọkọ rẹ̀ ọ̀tá olúkálùkù ní ará ilé rẹ̀. nítorí náà èmi ò ní ìrètí sí Olúwa èmi ò dúró de Ọlọ́run ìgbàlà mi Ọlọ́run mi yóò gbọ́ tèmi. má gba àmọ̀nà kan gbọ́ nǹkan tó lókàlùkù máa jẹ ló ń wá nǹkan tó lókàlùkù fẹ́ jẹ ló ń wá. gbogbo àwọn tó lọ fi ṣọ́ọ̀ṣì bojú yẹn wọ́n kàn lọ fi ṣọ́ọ̀ṣì bojú náà pààyàn ló pọ̀ jù nínú wọn. gbogbo àwọn tó lọ kọ́ mọ́sálásí tó ń fi mọ́sálásí bojú yẹn wọ́n kàn lọ kọ́ mọ́sálásí náà pààyàn ló pọ̀ jù nínú wọn. wọn ò lè ràn yín lọ́wọ́ ẹ má gbára lé wọn ọlọ̀tẹ̀ ni wọn apànìyàn ni wọn. kí ni pásítọ̀ kí ló pọ́ ọmọ lọ́mọ fún. ẹ̀yin ènìyàn ẹ jára yín ẹ jẹ́ kó rí yín pé àwọn tó wá ń pa ènìyàn yìí wọn ò sí náà o wọ́n rẹ́ni fi jọ o Dáfídì náà fi jọ ní Bíbélì o. nígbà tí Dáfídì rí ìyàwó Ùríáyà tó ń wẹ̀ ní bàlùwẹ̀ àyànfẹ́ Ọlọ́run ni o ẹ̀yàn ìyàwó líyàwó ló lọ wò ní bedroom o ẹ̀yàn ìyàwó líyàwó ló lọ wò ní bedroom ọba lọ ń họ okó lórí ìyàwó líyàwó Dáfídì táyà máa padà nù òun náà fi jọ o ó ń họ okó fún ìyàwó líyàwó nígbà tó wá họkó bóyá àwọn ìyàwó ẹ̀ travel lọ́jọ́ náà ò mọ̀ ó lóun lóbìnrin kan ní bàlùwẹ̀ lẹ́ẹ̀kan yẹn ó ní kán lọ pè wá. àwọn àyànfẹ́ Ọlọ́run nìyẹn o ẹni bí ọkàn Ọlọ́run nìyẹn o wọ́n máa pa gbogbo yín tán ẹni mò ń bá yín sọ̀rọ̀ pé ẹ ò gbọ́
wípé tí yín di wípé ọba Solomoni pé wèrè ni pé kò mọ nǹkan tó ń ṣe pé mi mọ nǹkan tó mọ ń sọ. I am 237 years old. Mo rí inú ayé, mo rí ìta ayé, mo rẹ́yìn ayé, mo rí ìbú ayé, mo rí àárín ayé. Èmi bá yín sọ̀rọ̀, ẹ̀ ń sorí bẹ́ńbẹ́. Nígbà tí Dáfídì họkọ́ wá pé arákùnrin kan wípé òun rí arábìnrin kan tó ń wẹ̀ ní bàlùwẹ̀, ẹ̀yin ẹ̀ dúró rétérété báyìí, ṣé o lè bá mi lọ pè wá? Ìyẹn wá sọ fún yín pé kábíyèsí o, aya ìránṣẹ́ òré àyà ni o, ọ̀kan lára àwọn jagunjagun ẹni sà, lápẹ́ wájọ́ ọba bá lórí òbò. Dáfídì náà fi wá wèrè yẹn jọ káwọn apànìyàn pásọ yẹn. Nígbà tí wọ́n pè wá, ó tẹ̀yàn bá sébà, aya ọ̀ráyà, ìyẹn ọba Dáfídì o, ó tọwọ́ bọ̀ bó wèrè. Ṣé ká máa dóra wa, ó fíńgà ìyàwó léyàwó, ó fíńgà, òbó wèrè rè, ìyẹn rẹ́rìn músẹ́. Dáàdì, ìyàwó rẹ̀ àyà ni mí sà, a ò ní lè dóra bí ìtàwọn lágbájá tó bá mi rẹ́rìn òfò níbí, mi ò ní dárúkọ wọn bọ̀ tí wọ́n mọ́ra wọn. Dùbúlẹ̀ lébẹ̀ ni kò sí òbó ilẹ̀. Fákùrùfá, 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 fákùrùfá. Ìyẹn wá ń sọ fún lọ́jọ́ yẹn lọ́hùn wípé ṣé o mọ̀ pé o fáìn ni? Mi ò mọ̀ sá. Sórí ọmọ tí o bá bí fún mi ló máa jọba lẹ́yìn mi. Orí òbò ni Dáfídì ti promise bá sébà lọ́jọ́ yẹn lọ́hùn. Eré orí bú fákòròfá òfò tó ń ṣe ó doyún. Aláṣírí ò ní fẹ́ káṣírí ò tú. Báwo la ṣe ń gbọ́ odidi àyànfẹ́ Ọlọ́run, odidi ẹni bí ọkàn Ọlọ́run, báwo la ṣe fẹ́ gbọ́ pípọ́ dóyàwó ọ̀kan nínú àwọn jagunjagun ẹ̀ lóyún? Etí wo la fi ń gbọ́? Bẹ́rù bá kanlẹ̀ bó bá kàn kí o níbi tá a yí sí. Ọba òfò wá gbé ìwé. Hello Joabu olórí ogun, èmi ọba Dáfídì tó ba lórí òbò ló ń bá a sọ̀rọ̀. Sọ fún Ùríáyà kó máa bọ̀ nílé kíákíá báyìí. Yes sir. Lọ kà nínú bíbélì kọ̀rọ̀ tí mo sọ ẹbí àwọn òpùrọ́. Èmi ò ní sọ bíbélì tó wà. Lọ gọ́gù David and ayaba Seba and Uriah. Lọ gọ́gù ẹ̀ kó lọ́mọ fúnra ẹ̀ka 20 gig lè nílò fún yín. Tó bá wù ẹ gbàgbọ́ báwọn kẹ́ má gbàgbọ́ tí ń bá yín wọ́n máa gé orí gbogbo yín tán níṣẹ́. Tẹ́ ẹ bá ti gbọ́rọ̀ sọ ọba Solomoni lẹ́nu wọ́n máa lo gbogbo yín. Uriah dé látọjú ogun. Ẹ̀kọ́ wà nínú ìtàn yìí púpọ̀. Kábíyèsí Elédùmarè. Uriah dé látọjú ogun ó bẹ́rí ṣàǹṣà gapá kò mọ̀ pé àyà fẹ́ pa òun. Ọba náà wá kí Uriah Joabu ọ̀gá ẹ̀ ń ròyìn fún mi lójú ogun pé jagunjagun gidi ni ẹ́. Ní àwọn àlóore kọrin kan. Báwo ló ṣe kọrin yìí o? Ọmọ Záónì wo ló wà níbí yìí? Bá mi sọ orin yìí nígbà tí sẹ́yìn bá pé a máa kórìíra yín. Ẹ̀yin àyànfẹ́ Ọlọ́run báyé pọ́n yín ẹ má yọ̀. Nígbà tí sẹ́yìn bá pé a máa kórìíra yín. Ẹ̀yin àyànfẹ́ Ọlọ́run o báyé pọ́n yín ẹ má yọ̀. Nígbà tí sẹ́yìn bá pé o wọ́n kórìíra yín. Uriah náà gapá
so ní báyìí ó kú iṣẹ́ takuntakun ó yá wá lọ sílé kó lọ relax pẹ̀lú ìyàwó ẹ̀ kó wẹ̀ join pẹ̀lú ìyàwó ẹ̀ kó múnú ìyàwó ẹ̀ dùn kí ìyàwó ẹ̀ náà múnú ẹ̀ dùn kó ṣe fàájì ẹ gbọ́ nǹkan tí Ùráyà sọ kábíyèsí o a ò gbọ́dọ̀ ọ̀gá mi olúwa mi Jóábù wà lójú ogun lọ́wọ́ kéde wa máa dóbìnrin kéde wa lọ máa sùn tóbìnrin láyé mi ò ní jẹ́ ṣe bẹ́ẹ̀ lójú Dáfídì lójú Ùráyà ó fẹ́ ṣe nice person lójú ọ̀gá ẹ̀ kò mọ̀ pé ikú tó máa pa òun lòún fi ṣe nice person yẹn òun ló mọ̀ ṣe jù ẹ̀yin sójà ẹ̀yin ọlọ́pàá ṣe ń kẹ́kọ̀ọ́ nínú nǹkan tí mo sọ yìí ṣe kárí mi ìwọ ló mọ̀ ṣe jù pẹ̀lẹ́ wọ́n pa ẹ́ dànù wọ́n fi ẹ́ tì ìyàwó adìtẹ́lómi ọmọ adìtọ́lómi tó bá ti rán ẹni sẹ́rù fún tọmọ jẹ́ ká ní pé Ùráyà ti mọ̀ lọ́jọ́ yẹn a ti rọra lọ sílé olúwa mi kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ mi ò gbọ́dọ̀ lọ sílé ọ̀gá mi wà lójú ogun mi ò gbọ́dọ̀ lọ sùn tóbìnrin nílé ó fẹ́ lọ níbẹ̀ okay no problem bíbélì sọ fún wa wípé Dáfídì Ùráyà ó sùn sí ẹnu stẹ́ẹ̀pù ilé ọba ó sùn sí mọ́jú kò sáfẹ́ káṣírí mi tú náà kò sáfẹ́ yẹ̀yẹ́ mi ṣùgbọ́n kó tún yẹ̀yẹ́ mi máa kọ́kọ́ rán ẹ lọ́rùn rán ok tẹ́nu bá kanlẹ̀ tó bá kùn kí ó níbi tá ń yé sí ó tún mú lẹ́tà hello Jóábù èmi ni ọba Dáfídì ọba tó bá lórí òbò Ùráyà ń bọ̀ ní ojú ogun báyìí o ibi tí ogun máa ti pa òun ni kò fi sí o kò gbọ́dọ̀ wá padà wá sílé láàyè ó gbé stamp lé pam ó wá ráàpù ìwé ó ráàpù lẹ́tà ó gbélé Ùráyà lọ́wọ́ ó gbọ́dọ̀ sí lẹ́tà náà tó bá ti dé ojú ogun kó fún area commander ìjọ ẹni sójà kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ń dalẹ̀ ara wọn ó ló pẹ́pẹ́ àjà ẹ̀kọ́ máa wà ní bíbélì fún ẹni tí tó bá lè farabalẹ̀ ká tó yẹ bá lè yé mo máa ti kẹ́kọ̀ọ́ pa nínú bíbélì gbogbo orí mi máa wú fún ẹ̀kọ́ mà ní. nígbà tí Ùráyà máa múra tán láàárọ̀ kùtù ó bẹ́rí pa wọ́n ń padà lọ sójú ogun sà wọ́n ní kó gba lẹ́tà yìí kó fún ọ̀gá tó bá dọ̀hùn nígbà tó dójú ogun kí Ùráyà ó bẹ́rí pa ó ní mo dé ó yá ọba ní kí fún yín ní lẹ́tà yìí Ùráyà wo lẹ́tà náà ilé tó yẹ kó sọ fún jagunjagun bíi titi ẹ̀ ó dalẹ̀ jagunjagun ẹ̀ torí tí ọ̀gá ẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀yin ọlọ́pàá àtẹ̀yin sójà kan tẹ̀sẹ̀ sọ àwọn olè lẹ́ni tí wọ́n wá fìyà jẹ yín ó ti pẹ́ tó ti bẹ̀rẹ̀ kí ṣe pé ẹ̀yin náà bẹ̀rẹ̀ ọba àgbáyé ló sọ̀rọ̀ àwọn tó bà ayé Nàìjíríà jẹ́ ẹ̀yin sọ wọ́n dẹ̀ bà ayé àwọn ọmọ tí yín jẹ́ nínú ilé àwọn ọmọ tí yín ò lè ráyè lọ sí skul wọn ò róúnjẹ jẹ pọ́ ó ti bù mí jẹ ó ti yí bírí. Jóábù dalẹ̀ jagunjagun bíi titi ẹ̀ torí tí ọba ò ṣèkà torí tí ọba àdánù tó pèrè àní Dáfídì. wọ́n ní 2 Samuel 11 ló wà ẹ lọ máa kà á mi ò fẹ́ mọ̀ pa wọ́n ti kọ́ Samuel about that gbogbo ẹ ti wà mo ti kó owó ẹ̀ síbí. kí ló wá ṣẹlẹ̀ ìdìdì ńlá ṣẹlẹ̀. hello Ùráyà ibi tó ń dúró sí tẹ́lẹ̀ ẹ má dúró síbẹ̀ mọ́ ó yá lọ sọ́hùn yẹn kó lọ fèsì ogun. bíbélì sọ wípé Ùráyà kú sí ojú ogun ọba wa ránṣẹ́ hello Jóábù báwo lójú ogun o Jóábù bẹ̀rẹ̀ sí ń wí kántánkánntán apá àwọn Filistini apá igbá apá àwo ọba ní èsì hold on gbogbo story tó sọ ẹ̀mí fẹ́ gbọ́ Ùráyà ń kọ́ ó ní Ùráyà náà ṣubú lójú ìjà now you are talking ó kú iṣẹ́ takuntakun ọmọ mi. Dáfídì wá bẹ̀rẹ̀ sí ń gbé ijó wá bẹ̀rẹ̀ sí ń gbé ìlú bí wòlíì
asínwín àti ọmọ asínwín yẹn bó ṣe lọ pa ọmọ lọ́mọ tí wọ́n bò mọ́lẹ̀ tí wọ́n rò pé àṣírí ò ní padà tú. bí àfáà bó ṣe lọ pa ọmọ lọ́mọ tó rò pé àṣírí ò ní padà tú. kò sí àṣegbé láyé, àṣepamọ́ ló wà, wọ́n máa padà. kò sí olúpẹpẹ àjà, kò sí oògùn àtúbọ̀tán. nígbà tó ti ṣe wèrè orí ẹ̀ tán kí Dáfídì, Ọlọ́run wá sọ pé òun dé. ó ní Èlíjà, no, Nathaniel lọ́lọ́run sọ fún, lọ bá Dáfídì kó bá sọ̀rọ̀. wò sáà tí róòsì tó ṣe oníbẹ̀ ni lọ́ba kó lọ sọ fún. ẹ̀yin ti Facebook ẹ̀ gbọ́ mi ní. tó bá wọn kẹ gbọ́ tó bá wọn kẹ má gbọ́ mi kò kàn mí. Nathaniel wá dé ọ̀dọ̀ Dáfídì. ẹ̀rí oníkòtù gígan yìí ó ní not Nathaniel na Samuel. ọba Solomon ń sọ̀rọ̀ bíbélì ìwọ àwọn bàbá alákú bàbá tí bá ń sọ̀rọ̀ nínú bíbélì wọn ò gbọ́dọ̀ gbin níwájú mi, wọ́n máa lù gbàdí ayé. mo ní Nathaniel wo ní Samuel, o ti ka bíbélì ẹ̀ débẹ̀. èmi sọ pé Nathaniel, wọ́n sọ pé Samuel. have you read your Bible? mo rò pé mo ti yó ni, mo rò pé mi mọ̀ ọ̀kan tí mo sọ. mo ní Nathaniel, wọ́n sọ fún mi pé Samuel. kó lè mọ̀ wípé ó gbá lórí yìí. Nathaniel ló bá Dáfídì ṣiṣẹ́, Samuel òun ló bá Sọ́ọ̀lù ṣiṣẹ́. wọ́n yàtọ̀ síra wọn papọ̀. kó lọ padà ka bíbélì ẹ̀ mo wà tí bá bo ìpè fún ẹ this time around olùgbàdé ayé. ọ̀run kọ sí Nathaniel, ó ní Nathaniel lọ bá Dáfídì. nígbà tí Nathaniel máa dé ọ̀dọ̀ Dáfídì, Nathaniel wá sọ fún Dáfídì, kábíyèsí o, àwọn ọkùnrin méjì kan máa ń jà láàrin ìlú yìí, irú ìdájọ́ wo ló ká ṣe fún wọn? ọba ní ó yá sí káwò. ó ní ẹnìkan ní 100 àgùntàn, ẹnìkan ní àgùntàn ẹyọ kan. ẹni tó ní àgùntàn ẹyọ kan ó wá ní àlejò. ẹni tó ní 100 àgùntàn ó wá ní àlejò, ṣùgbọ́n kò fẹ́ mú nínú àgùntàn 100 ẹ̀yẹn kó fi ṣe àlejò. ó wá lọ bá ẹni tó ní àgùntàn ẹyọ kan yẹn, ó gba àgùntàn ẹyọ kan tó wà lọ́wọ́ ẹ̀, ó pa ó fi ṣe àlejò. kábíyèsí, irú ẹni tó ṣerú kó bá irú ìdájọ́ wo ló yẹ ká ṣe fún sa? ó pẹ́ táwọn olórí bú ti wà láyé. Dáfídì sí agbádá kúẹ́kúẹ́, agbádá àlùjọ̀nú. ó ní bí Olúwa ti ń bẹ, bí ẹ̀mí rẹ̀ ti ń bẹ, ó ní ẹnìyẹn tọ́ fún ikú. ó ní nítorí pé ó jẹ́ aláìláàánú ènìyàn. ó ní ó dẹ̀ máa san kíní yẹn padà ní ìlọ́po 5. gẹ́gẹ́ bí àwọn politician yìí bá kówó jẹ lénìí tí wọ́n máa fọwọ́ yọ̀bẹ́kẹ́ mu, ṣùgbọ́n bí tálákà bá jí adìyẹ wọ́n lè rán lẹ́wọ̀n egbére ní Nàìjíríà. ní kúre, ọba àgbáyé ló sọ bẹ́ẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ ń oppress tálákà ní Nàìjíríà, Ṣàngó máa pa yín lọ́jọ́ mẹ́ta yìí. politician kó 100 billion jẹ, ẹ̀ ń ṣe rádaràda, ó rìn láàrin ìlú, ó yan fandafanda. ṣùgbọ́n bí ọmọ tálákà bá jí generator, ẹ lè rán lẹ́wọ̀n 100 years. ẹ máa san kú. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí Dáfídì máa ṣẹlẹ̀ sí yín, ẹ lè escape ẹ̀. bàbá yín wà ní Bíbélì. ìwọ tó ti sọ ọmọ ẹni Dáfídì wo olùgbàdé ayé. Dáfídì jẹ́ orúkọ gidi. lọ ká ìtàn Dáfídì dáadáa náà. lọ ká ìtàn Dáfídì. ó ṣiṣẹ́ fẹ́ lòmíì jẹ ni.
Dáfídì ò kì í ṣèyàn gidi ka Bíbélì ẹ̀ dáadáa mò ń bọ̀ ó dẹ̀ ní ẹ tọ́ sí ikú ó dẹ̀ máa san kínní ní lọ́pọ̀lọpọ̀ àtàlẹ́ ni wàá sọ pé ààrẹ kábíyèsí ìwọ mọ̀lẹ́ni náà tá ń sọ̀rọ̀ nípa ẹ̀ ó ní lọ́nà o ìwọ tó jẹ́ ọmọ tálákà lásánlàsàn ní ọmọ Jésè tó jẹ́ darandaran ó gbọ́ ìtàn Ọlọ́run ó yí ẹ ní ayépadà ó sọ ẹ́ di ọba ní ilẹ̀ Ísírẹ́lì ṣé obìnrin ni òní ni aya Sọ́ọ̀lù òun tó gba àwọn tó kólé ẹ lọ́wọ́ kí ló dé tó fi lọ gba àyàwó Ùríyà tó tó pa ọkọ ẹ̀ àyàwó ló kù ẹ débẹ̀ tí ọ̀wọ́n ní kàbí àìrówó fi rà á ṣé ìyà òbó jẹ́ ẹ́ nìsà ẹ ò rí nǹkan tí Dáfídì ṣe tó fi fẹ́ yọra ẹ̀ sílẹ̀ ẹni tó bá ti tètè ń tọrọ apology ẹni bí ni sorry sir wọ́n máa dóyàwó ẹ sorry sir má bínú sir sorry sir èèyàn burúkú ni wọ́n ó wá jókòó sílẹ̀ lẹ̀ Olúwa ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun fẹ́ rẹ gẹ́gẹ́ bí ìrònú ọ̀pá ẹnu rẹ ní ìrékọjá mi nù kúrò wẹ̀ mí ní àwẹ̀ mọ́ kó nínú àṣedédé mi kí o sì wẹ̀ mí nù kó nínú ẹ̀ṣẹ̀ mi ẹni tí ara máa padà nù. Ọlọ́run wá sọ fún Nàtálẹ́lì pé sọ fún mo ti dáríjì ṣùgbọ́n ẹ̀dá kì yóò tán nínú ilé rẹ̀ ìwọ ṣe tiẹ̀ ní kọ̀kọ̀ a máa ṣe tiẹ̀ ní gbangba o a máa yẹ̀yẹ́ ẹ ní gbangba gẹ́gẹ́ bí ọba ẹ mọyì àjálù tó dé bá Sọ́ọ̀lù lórí ọ̀rọ̀ tó dé bá Dáfídì lórí ọ̀rọ̀ tá ń sọ yìí ọmọ ẹ̀ méjì dóra wọn Támárì àti Ámónì wọ́n jọ dóra wọn ọmọ ẹ̀ méjèèjì ọmọ bàbá méjì kan Absalomi ọmọ ẹ̀ kú dé ọ̀rọ̀ tá ń sọ yìí Ámónì kú dé ọ̀rọ̀ tá ń sọ yìí Adóníjà kú dé ọ̀rọ̀ tá ń sọ yìí ọmọ ẹ̀ tó bí nínú ẹ̀ ó lè wọnú igbó lọ láìmọye ọdún lórí ọ̀rọ̀ tá ń sọ yìí ojú Dáfídì ó rí ibi gbogbo ilé tó lò nínú ìjọba ẹ̀ inú wàhálà bíi rádaràda ló ṣe lò Dáfídì ní àwọn pásítọ̀ pààyàn yẹn Dáfídì náà jọ nínú Bíbélì ṣé ń gbọ́ wọn ò ṣìnà rárá ká máa pa ènìyàn inú Kòránì àti inú Bíbélì ló wà. ní ìgbà tí èèyàn kan mú ní ìlú Dáfídì yìí kan náà òun ló lọ béèrè lọ́wọ́ àwọn ará Gídíónì wípé kí ni àmì yóò ṣe tí èèyàn yìí máa fi dá nílùú wa àwọn ará Gídíónì sọ fún wípé ọmọ Sọ́ọ̀lù 7 ni kó wá fi ṣe ètùtù ìpààyàn ẹnu Bíbélì ló dẹ́kun sí inú Kòránì ló wà. ibẹ̀ náà ti rí ká máa pa èèyàn Àlùkùránì náà sọ fún ẹ wípé tó bá rí àwọn ènìyàn ẹnìbọ̀ tẹ bá ti rí tó bá ti kírun ẹ pa ká máa pa èèyàn yìí inú Bíbélì àti inú Kòránì ló wà. Báìbù náà sọ fún àwọn ọmọ Ísírẹ́lì wípé ẹ lọ sí ilẹ̀ àwọn àjèjì yẹn àwọn ibi tó ti bọ̀rìṣà yẹn wípé kẹ́ pa wọ́n pé kẹ́ gba ilẹ̀ ní wọn ẹni ilẹ̀ tẹ bá ti fẹsẹ̀ yín tẹ̀ òun máa gbà fún yín. àwọn politician yín àwọn Kristẹni àti Mùsùlùmí ló tọ́ wọn ìdí nìyẹn tẹ́mi èèyàn fi jọ wọn lójú wọ́n fi pààyàn bẹ́ni tó pẹ́ràn. níbo lè fẹ́ wá sá sí báyìí ṣọ́ọ̀ṣì ò ṣe sá lọ mosque ò ṣe sá lọ ilé awo ò ṣe sá lọ ọ̀dọ̀ ìjọba ò ṣe sá lọ ọ̀dọ̀ ọlọ́pàá ò ṣe sá lọ níbo lè fẹ́ wá sá sí. níbo ni gbogbo yín fẹ́ wá sá sí báyìí kò sí o. now kí la máa wá sí. ẹ jẹ́ ká pe àjọ tó nírò nínú ká bá wa sòtítọ́ ọ̀rọ̀ àti ayé ti bàjẹ́
kí ló bayé jẹ́? Ebi ló bayé jẹ́. Expensive phone, expensive car or pressure ló bayé jẹ́. Láyé àtijọ́, láyé àwọn bàbá wa, ẹni tó bá ní 500, ẹni tó bá ní 200 naira, afẹ́yàwó méjì, afẹ́yàwó mẹ́ta, wọn máa gbádùn. Bó ní 200 million nísìn, òbò náà wọ́n fi gba Lamborghini. Nígbà tó bá ti ra Lamborghini ẹyọ kan, èlò ló dẹ̀ máa kù. Wo ní 200 million sákàǹtì, wo dẹ̀ fẹ́ yàwó, ó lóun fẹ́ lára, ó ní tó bá mọ̀ pé ó fẹ́ lábò òun, wípé àwọn set àwọn fi Lamborghini lábò, ó ní náà òun gbọ́dọ̀ ra Lamborghini ẹyọ kan fún un, èrè fẹ́ kù sákàǹtì ẹ. Ìgbà wo ló ní jalè, ìgbà wo ló ní pa ènìyàn, ìgbà wo ló ní bà tènìyàn jẹ́. Torí selfishness, torí wípé o fẹ́ ṣe nǹkan tẹ́gbẹ́ sí. Yìn Ọlọ́run ìwọ kan mi, ìlú ayé yìí lọ sópin o, láìmọ̀ ohun tó dé báyé o, bí dájọ́ ni èmi kò mọ̀. Ó wí pé ìlú ayé bàjẹ́ o, ìlú ayé bàjẹ́, ìlú ayé bàjẹ́ o, Jésù wá o. Tó bá ti ń lọ sí ṣọ́ọ̀ṣì, sọ ibi tó jókòó sí o. Tí pásítọ̀ bá sọ pé kó dúró lẹ́yìn ìsìn, rò dáadáa kó tún dúró o, kó má bàa jẹ́ pé àpòpọ̀ orí ẹ̀ náà máa bá lọ́jọ́ kejì o. Tó bá ti ń lọ mọ́sálásí ẹ̀, tó bá ti fẹ́ lọ kírun ẹ̀, tí àfáà ẹ̀ ti sọ fún ẹ pé kó dúró lẹ́yìn ìsìn, rò dáadáa o, kó tún dúró lẹ́yìn ìsìn o, kó má bàa jẹ́ pé àpòpọ̀ orí ẹ̀ la máa bá lọ́jọ́ kejì níta. Ẹ̀yin obìnrin òfò tí ẹ̀dẹ̀ máa ń yọ́ lọ sílé wòlíì, tẹ́ máa ń yọ́ lọ sílé babaláwo, tẹ́ máa ń yọ́ lọ sílé àfáà, tí ọkọ ẹ̀ ò ní mọ̀, àpòpọ̀ orí ẹ̀ ló fi ń ṣeré yẹn. Ẹ̀yin tẹ́ ń jáde kó ní ilé tẹ́ kí ń dágbére fún ènìyàn, tó yẹ pé fẹ́ lọ gba iPhone, àpòpọ̀ orí yín lẹ fi ń ṣeré. Má gbẹ́kẹ̀lé ènìyàn, má gbẹ́kẹ̀lé anybody, má believe anybody, believe in yourself. Gbogbo owó tẹ́yìn bá fẹ́ ṣe fún ẹ jẹ́ kó wà transparent, má ṣe kan kọ́nà. Ilé ayé ti burú gan, everybody ti ya ẹ hàn náà. Torí pé kí ni, gbogbo apáta la fẹ́ ra Lamborghini, la fẹ́ ra jet, la fẹ́ ra Bugatti. Ok? Bó bá ní 100,000 ní sí olówó mọ́. Ayé kọjá lọ o, ayé kọjá lọ, olówó àti tálíkà, ayé kọjá lọ, ayé kọjá lọ, ayé kọjá lọ, ó jàre o, olówó àti tálíkà, ayé kọjá lọ. Ẹgbẹ́ sèràfó, ẹgbẹ́ kérúbù, olówó àti tálíkà, ayé kọjá lọ. Olówó àti tálíkà, ó ayé kọjá lọ jàre, ayé kọjá lọ, ó ayé kọjá lọ, olówó àti tálíkà, ayé kọjá lọ. Àwọn àlóre Sáónì nígbà tó máa sọ tí wọ́n ní àti forúkọ kan pè mí, kí màmá fi báyé jẹ́ o, tí n bá fi báyé jẹ́ ó ra bàjẹ́ o, a ó bí mi wò nígbẹ̀yìn. Àti forúkọ kan pè mí, apostle, pastor, evangelist, reverend, pastor. Àti forúkọ kan pè mí, kí màmá fi báyé jẹ́ o, bí mo bá fi báyé jẹ́ ó ra bàjẹ́ o, a bí mi wò nígbẹ̀yìn. Farabalẹ̀ kó gbọ́ ẹ̀kọ́ tó wà ńbẹ̀. Tó bá orin yìí báyìí táwọn pásọ̀ wọ́n fẹ́ túmọ̀ ẹ̀ fún ẹ,
wọ́n ní ẹni tó bá ti jẹ́ Kristẹni tó bá ti lọ sáwó ó ti báyé jẹ́ nìyẹn. No, it's not like that. Kì í ṣe ìtumọ̀ ẹnìyẹn. No. This is the meaning. Àti fi orúkọ kan pè mí kí má fi bá ayé jẹ́, tí bá fi báyé jẹ́ á bàjẹ́, a máa bí mi wò nígbẹ̀yìn, kí lè túmọ̀ ẹ̀. Gbogbo àgbáyé ti mọ ọba Solomoni sí olóòótọ́ ènìyàn àti aláìnú ènìyàn. Ó wá di ọ̀la mo wá lọ kọ́ ẹgbẹ́ alápatà. Wọ́n wá mú ọba Solomoni pẹ̀lú àwọn alápatà. Wọ́n á ní àṣebí mà ní ìṣèbó lóòótọ́ èèyàn ni wọ́n pè é ṣèbí èèyàn Ọlọ́run ni. Ó mà ti di apànìyàn, orúkọ ẹ ti bàjẹ́. Àwọn a máa wá béèrè lọ́wọ́ ẹ kí ló dé tó fi ṣe bẹ́ẹ̀. Ṣèbí àfáà ló pera, ṣèbí pásítọ̀ ló pera ẹ, wáyé tó ṣe lọ pamọ́ lọ́mọ. A máa béèrè lọ́wọ́ ẹ. Kì í ṣègbà tó bá kú o. Ayé la máa ti béèrè. A ti forúkọ kan pè mí kí màmá fi báyé jẹ́ o. Tí n bá fi báyé jẹ́ ó ra bàjẹ́ o. A bí mi wò nú gbẹ̀yìn. Bí mo bá fi báyé jẹ́ ó ra bàjẹ́ o. A ó bí mi wò nú gbẹ̀yìn. Orúkọ pásítọ̀ tán fi ń pè ẹ̀yẹn, ìjọ tó bá ti join ẹgbẹ́ alápatà tó bá ti mú ẹ, orúkọ ẹ bàjẹ́, a máa wá bí ẹ wò kí ló dé tó fi ṣe bẹ́ẹ̀. Ìjọ tó bá lọ join àwọn rapists tó lọ rape ọmọ lọ́mọ, a máa béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣèbí pásítọ̀ ló pera ẹ̀, ṣèbí àfáà ló pera ẹ̀, ṣèbí aláwèrè ló pera ẹ̀, wáyé tó ṣe lọ rape ọmọ lọ́mọ. Àwọn ayé máa bí ẹ wò lọ́jọ́ náà. Ìtumọ̀ orin náà nìyẹn. A ti forúkọ kan pè mí, alóore, pastor, evangelist, afa, seiki, sewu. A ti forúkọ kan pè wá ká má fi báyé jẹ́ o. Tá bá fi báyé jẹ́ ó ra bàjẹ́ o. A ó bí ẹ wò ló gbẹ̀yìn. A máa bí ẹ wò. Ìbàjẹ́ ò dáa. Ọjọ́ mélòó lẹ fẹ́ lò láyé tẹ́ ń wẹ̀wẹ̀ rí? Ẹ farabalẹ̀, ẹ má ṣe bàjẹ́. Kí lẹ ń sáyé lé? Orí wa kan burú ní Áfíríkà ni. Sọ ìyàtọ̀ tó wà láàárín, kí ni mo fẹ́ pé kí ni? Mọ́tò, mọ́zù àti Lamborghini tẹ́ ń lò yìí fún mi. Interior lẹ́ ń rà, designer. Interior designer. That is all. Ẹ dẹ̀ fẹ́ kú torí ti ayé, ẹ dẹ̀ fẹ́ pa gbogbo ọmọ ọlọ́mọ tán. Owó tí o máa ní, táyà o máa já lóru, tẹ́rù máa bà á, tọkàn ò ní balẹ̀. Ẹ dẹ̀ fẹ́ pa gbogbo ayé jẹ́ tán. Ìyẹn tápá ti pastor. The last one, President Tinubu. Ọ̀rọ̀ dé ọ̀dọ̀ yín o. Awólọ́wọ̀ gbìyànjú láti dé ipò tí ẹ wà yìí. Ṣùgbọ́n ayé pa Awólọ́wọ̀ ká. Èbó òun ni wọ́n sọ pé Babangida ẹ̀sẹ̀ ń sọ̀rọ̀ yìí. Ayé pa ká. Kò ráyè débẹ̀. Ṣùgbọ́n igi gbígbẹ yín, Ọlọ́run fi sílẹ̀, Ọlọ́run wó tútù palẹ̀. President Tinubu, ìyà ń jẹ àwọn ará ìlú. Orí tí Ọlọ́run máa ṣe fún yín máa pọ̀. Ọlọ́run máa kẹ́ yín gan. Ọlọ́run máa ṣàánú yín. Ṣé ẹ fẹ́ kí Ọlọ́run regret torí pé òun ṣàánú yín ni? Ẹ̀yin náà ẹ ṣàánú àwọn mẹ̀kúnnù. Kì í ṣe dandan kí ẹ ṣe bí àwọn president tó síwájú ṣe ṣe. Kì í ṣe dandan kí ẹ ṣe bẹ́ẹ̀. Mo bẹ́ẹ̀ ni. Ìṣèjọba yín ó pẹ̀lú eléyìí tó sọ àwọn èèyàn di alápatà. Kò sí ìyàwó ilé mọ́. Gbogbo ìyàwó ti di hookup lady. Gbogbo ìyàwó ti dolóso. Gbogbo ìyàwó ilé. Gbogbo program tí mo máa ń ṣe ní TikTok yẹn, mo máa ẹsẹ̀ sọ àṣírí ẹ̀ fún yín lénìí ni.
tí màá máa gbé àwọn ènìyàn wá tí màá máa sọ fún ẹ wípé ṣé o lè dóko ṣó máa gbowó lọ́dọ̀ mi. Mo ń sọ fún ayé bí proverbs ṣe tó nínú ayé. Àwọn ọmọ yẹn, àwọn ladies yẹn, wọ́n ready àti wá tí n bá ready lóòótọ́. They will call because of the money, because they don't have option. Ìyàwó ilé gan ready àti wá gba 100,000 kó gbé òbò sílẹ̀ kó deny ọkọ ẹ̀. Mo pass message lórí kíní ẹ̀ but kò yé yín. Ẹ rò pé Ọba Solomon kàn ṣeré ni. I'm not playing. Gbogbo nǹkan mi ẹ̀kọ́ ni. Mo pass message fún yín pé ẹ wo àwọn kò sí dignity mọ́. Ìgbà tí wọn ò ní option, kò sí option. Kò sí option fún wọn mọ́. President, Ọlọ́run kẹ́ yín o. Ọlọ́run dẹ̀ ṣàánú yín. Ẹ má dojú ti Ọlọ́run. Nǹkan tí ẹ bá lè ṣe tí ìgbẹ́ àwọn ènìyàn máa fi rọ̀ díẹ̀ bá wa ṣe. Ìyà ti jẹ àwọn ènìyàn pa. Kò sí èèyàn gidi mọ́. Gbogbo àwọn ọmọ Nàìjíríà ti dolírọ́ ní jìbìtì. Ọpọlọ oríṣiríṣi náà dẹ̀ fi tọrọ owó báyìí. Ìyà ti dolí bára. Hello sir. Ẹni tó bímọ rárá, ọmọ mi fẹ́ sanwó school. Hello sir. Ara mi ò yá, mo wà lọ́spítù ẹ̀dẹ̀jọ́. Hello sir. Bàbá mi fẹ́ kú, ó fẹ́ sọ operation. Hello sir. Ẹlòmíì orúkọ tí bàbá àti ìyá ò sọ, nǹkan tí ò jẹ́ torí pé ó lẹ̀ pa. Ó ní hello sir, SSS ni mí. SS ni mí. Mo ti ń tọ́jú ẹ̀ láti torí pé ó lẹ̀ pa. Because of what? Kò sí option. Ọ̀nà tó mọ̀ nìyẹn. Àwọn tálákà ń kígbe. Àwọn tálákà sunkún, ìyà ń jẹ àwọn tálákà. Inú àwọn tálákà ò dùn. Nǹkan tó bá lè ṣe. President Tinubu ẹni mo bá wí. Tí ìgbẹ́ àwọn yẹn máa fi rọ̀ díẹ̀ ṣe o. Ọ̀rọ̀ tí wọ́n ní kí bá yín sọ lálẹ́ nìyẹn. Kò ní ìdí ká bú yín. Kò ní ìdí ká ṣépè fún yín. A kàn máa gbà yín níyànjú ni. Tó ṣe ṣe kẹ́ máa mọ̀. Nàìjíríà worst o. Ìyàwó ilé ìkankan ló kùn sílé ọkọ wọn o. Àwọn kọ̀ọ̀kan tó kùn sílé ọkọ wọn yẹn, wọ́n ti dó wọn pa o. Àwọn boys àdúgbò. Bọ̀dá wa dó mi fún mi ní 500 naira. Ìjọ tínú mi bàjẹ́ jù láyé. Òun ni ìjọ tí ìyàwó ilé kan wọ díẹ̀ mi wá pé ẹ̀ lọ Ọba Solomon. Ẹ gbọ́ sí lóòótọ́ lẹ máa ń dó èèyàn lóòótọ́. Ẹ jẹ́ wá dó mi kẹ́ fún mi ní 10,000 kí èmi àtàwọn ọmọ mi fi jẹun. Ọjọ́ yẹn ni mo sunkún jù. Mo pa fóònù ẹ̀, mo bẹ̀rẹ̀ sí sunkún nínú yàrá mi wípé tó bá jẹ́ pé èmi ló wà nírú ipò ọkọ arábìnrin yìí, bóyá ibi tí arábìnrin ti ń ṣe kọ́ọ̀lù ẹ̀ mo kàn fẹ́ ti gbọ́. Mi ò ní blame ẹ̀ máa lọ para mi ni. O ti lọ́nú mọ́lẹ̀ kò sí option. Wá wò pé kí lòun lè ṣe. Mo gbọ́ Ọba Solomon ní láìkì òbò, ó láìkì dí. Ó kọ́kọ́ wá send the picture ẹ̀ sí mi pé kí n wò pé òun ní ìdí dáadáa, pé kí n jọ, pé kí n dóhun, pé kí n fún un, kí n kàn fún un 10,000 kóhun àtọmọ fi jẹun. Mo fún obìnrin ní 200,000 lọ́jọ́ náà. Ìwọ tó bá wá padà lo format yẹn kò lè mú mi mọ́ o. Mo kàn já yín nítorí ẹ tó fẹ́ wá lò kò ní ṣiṣẹ́ mọ́ o. Má lo format yẹn fẹ́ mi mọ́ o. Torí mo ti tú síta o. Bóun ẹ kó send òbò ẹ ní ṣe má kàn lẹ òbò ẹ lójú ni. Mi ò ní dá ẹ lóhùn. Format yẹn ti cast o. Má lò má o. Lò mí o. Ìyẹn lè mú mi ò bọ̀, má lò eléyìí mọ́. Ìjọ tí mo ń sọ ẹni mo sun ẹkún jù wípé kì í ṣe pé ìyàwó ilé jẹ́ olóṣì o. Ebi ló sọ sí o. Kò sí nǹkan kan, kò sí option. Ẹ̀yin amúgbálẹ́gbẹ̀ẹ́ Tinubu, ẹ̀yin rep, ẹ̀yin senator, tí ẹ̀yin rẹ́rìn táwọn tálákà ń sunkún yìí. Ìjọ tẹ̀yin bá máa sun ẹkún tí yín, kò ní sẹ́ni tó máa bá yín rẹ́rìn lọ́jọ́ náà.
ẹ ṣàánú àwọn tálákà, ẹ má fi wọn sílẹ̀ báyìí, mo bẹ̀ yín ni. Tálákà ò brist, tálákà ò rí mi fún mi, ìyà ti jẹ àwọn ènìyàn pa. Ẹ wọ ìgboro, ẹ kàn gbé ọjọ́ kan kẹ́ disguise, kẹ́ lo ẹ má lo mọ́tò yín nílá òfò tẹ́ ń gbé kiri yẹn, ẹ lo Corolla kẹ́ tinted díẹ̀, president ẹni mo bá wí o, kẹ́ wá sí àárín ìlú, kẹ́ lọ sí sáìdì àwọn Ìkẹjà, Agége, kẹ́ wo nǹkan táwọn èèyàn pass through. Ẹ̀yin fúnra yín máa mọ̀ wípé ẹ̀yin fúnra yín wà ní danger. Ó ṣeé ṣe kó má wá yọ̀bọ̀n tì yín o, ṣùgbọ́n iná Ọlọ́run lè dùn sí yín torí ẹ̀yin la darí. Kí ló dé tẹ́bí fi pa àwọn èèyàn yín báyìí? Ṣé kò sí owó ni? Ṣé ọpọlọ tọ́lọ́run fún yín, ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe lè fi ọgbọ́n yín, agbára tí ẹ ní gba owó lọ́wọ́ àwọn olówó tó wà ní Nàìjíríà fún àwọn tálákà yẹn ni kí ara tẹ̀ lè rọ̀ wọ́n díẹ̀? Gbogbo ìṣèjọba yín kò ju pé kẹ́ máa ní tálákà lára. Tálákà ló máa gba driving license, olówó kì í gba driving license ní Nàìjíríà, tẹ́ bá ti gbọ́ kẹ́lọ́gbọ́. Tálákà ló máa renew ìwé pépà, tálákà ló máa san owó bíìlì, oríṣiríṣi owó ni tálákà máa san tí olówó kì í máa san. Tí olówó bá ti dé ọ̀dọ̀ ọlọ́pàá, wọ́n bá ti wo onímọ́tò báyìí, Sansa, how are you? Wọn ò ní bèrè driving license yẹn. Tálákà ló ń gba driving license. Ṣé ẹ sọ pé inú tálákà lè dùn sí yín? Ṣé ẹ sọ pé inú Ọlọ́run lè dùn sí yín? Ṣé ẹ sọ pé Ọlọ́run ní regret torí pé òun fi ń jẹ olórí wa? Ó ṣeé ṣe kó jẹ́ pé protocol Nàìjíríà lẹ́ ń tẹ̀lé, bọ̀ mo gbà yín níyànjú gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kan tí a jọ jẹ́. Ẹ hùwà bí Ọlọ́run, ẹ má hùwà bí àwọn president ṣe hùwà. Ẹ hùwà bí ẹni tí Ọlọ́run fẹ́, tí Ọlọ́run yàn, because ibi tẹ́ wà kì í ṣe agbára yín. Ẹ̀yin gan ẹ̀rọ pé ẹ̀mí lè di òní. Ìyàwó president Christian ni yín náà, you are Christianity. Ẹ bọ́kọ yín sọ̀rọ̀, ẹ gba ọkọ yín níyànjú. Ẹ sọ fún ọkọ yín wípé ìyà ń jẹ ará ìlú, kí ló lè ṣe sí, ọgbọ́n wo ló lè ta sí. Ẹ jẹ́ kí n ka Bíbélì fún yín. First John, kẹ́ ka Bíbélì yìí, kẹ́ ka fún ọkọ yín. First John, kẹ́ fi gbà wọ́n níyànjú. Kẹ́ fi gbà wọ́n níyànjú. First John chapter 4. Verse 7 to 11. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó sọ. First lady wa yín ni mo bá wí o. Ẹ ka Bíbélì kẹ́ fi wàásù fọ́kọ yín. Kẹ́yìn àtọkọ yín kẹjọ jíròrò lórí ẹ̀. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Bíbélì náà sọ. First John chapter 4 verse 7 to 11 kí ló wí. Olùfẹ́, ẹ jẹ́ kí a fẹ́ràn ara wa nítorí ìfẹ́ tí ọ̀dọ̀ Ọlọ́run wá. Àti gbogbo ẹni tó bá ní ìfẹ́ a bí nípa ti Ọlọ́run, ó sì mọ Ọlọ́run. Ẹni tí kò bá ní ìfẹ́ kò mọ Ọlọ́run, nítorí pé ìfẹ́ ni Ọlọ́run. Nípa èyí ni a gbé fi ìfẹ́ Ọlọ́run hàn nínú wa, nítorí tí Ọlọ́run rán ọmọ rẹ̀ bíbí rẹ̀ nìkan ṣoṣo sí ayé kí àwa kí ó lè yè nípa rẹ̀. Ṣùgbọ́n àwa ọmọ Nàìjíríà ò yè nípa yín, inú wa ò dùn nípa yín, ebi ń pa wá. Ẹ jẹ́ kí àwa ọmọ Nàìjíríà gba ìtura nípa yín. Nínú èyí ni ìfẹ́ wà, kì í ṣe pé àwa fẹ́ Ọlọ́run ṣùgbọ́n òun ni ó fẹ́ wa. Kì í ṣe mímọ̀ ń ṣe yín, Ọlọ́run fẹ́ yín. Ó sì rán ọmọ rẹ̀ láti jẹ́ ètùtù fún ẹ̀ṣẹ̀ wa. A rán yín ni
kẹ́ lè wá tù wá lára. Olùfẹ́, bí Ọlọ́run bá fẹ́ wa báyìí, ó yẹ kí a fẹ́ràn ara wa pẹ̀lú. Ẹ ka Bíbélì ẹ fọkọ yín. Ẹ jọ̀ọ́, a bẹ̀ yín ni, a ò gara mọ́. Ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ nílùú kan. Mo rí gọ́vnà kan tó lọ ń kó àwọn ọmọ olóṣó kiri títì. Mo wo gọ́vnà yẹn títí báyìí. Àánú gọ́vnà náà ṣe mí púpọ̀. Àwọn olóṣó tó lọ ń kó yìí, kí ni nǹkan tó ti pèsè sílẹ̀ fún wọn? Iṣẹ́ wo ló fẹ́ fún wọn lẹ́yìn tó bá lọ kó wọn tán? Jẹ́ kí n sọ ní Yorùbá, bóyá máa gbọ́, bóyá jẹ́ kí n kọ́ sọ ní English. Mi mọ orúkọ gọ́vnà yẹn, ó máa mọ́ra. Gọ́vnà wey dey carry olóṣó up and down the road. Which provision do you provide for them after you remove them from the work of olóṣó? You don't do any job. You are wasting your time, Mr. Man. If you want to work, before you can go and carry them, you need to provide provision and job for them. Immediately you carry them from those olóṣó place. It's not to arrest them is the next step. It's for them to empower them and give them good job. Not to go and be punishing them. Because you are the one turned them to olóṣó. Yeah! Because you don't give them their right. As a governor, as a president. Which provision do you provide for them? And I hear some information that àwọn governor kan náà tó wà ń sìn pé èèyàn náà dẹ̀ ń wò kiri. Obìnrin tó bá ti wọ búrà, tó bá ti wọ pátá. Ẹ ti gbè pé you don't have job. Ọpọlọ yóò ṣiṣẹ́ dáadáa mọ́. Ẹ ti lá òbò, orí yín ti yí. Obìnrin tó wọ pátá, tí ó wọ búrà, ìyẹn ni iṣẹ́ tó kàn báyìí. Àwọn kidnapper ń gbé èèyàn lọ́sàn-án àti lóru. Ẹ ò serious nípa yẹn. Òbólóbò lè wá ń wò kiri, pátá orí pátá. Àwọn irritating something máa ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí tí kò tiẹ̀ máa ṣe gbọ́ sétí. Very irritating something. Go and check yourself very well. Think before you do. Don't do before you think. Okay? Go and check yourself. You don't have job. Okay? If you are a governor, your work is to put everything to order. If there is a kidnapper in the town, if there is a thief in the town, your own first research is that what caused all this? Kí ni nǹkan tó máa ń fà? Now, provide work, provide everything, and if they're not ready to work, then arrest them. You don't provide everything, you just arrest them. For what? You are oppressing them. God will fight for you. God will vex for you because you are oppressor. You are not cleaning the town. You are not doing good for the town. You are oppressing them because that is the only option that they have to eat. You don't provide them job, and what they are using to eat, you collect it from their hand. Who are you? You are oppressor. You are not a governor. Before you can collect somebody work, you need to give him another one. But you will not see somebody that will tell you the truth. You are lying to yourself. You are not doing any job. You are doing nonsense. Go and provide work for them first before you go and stop them for what they are doing. You have seen them now that all those people, they are doing olóṣó, they are doing prostitute, and it's not good, no problem. The next step is go and buy a land. Build many companies there, whether they will be people that do ear, people that do cloth. Èmi ò gbóyìnbó bí n bá ṣe sọ lè máa ṣe gbọ́ mi ò ráyè mo ń sọ kí gbogbo ẹ̀yin governor tí ẹ jẹ́ Igbo Hausa kẹ́lẹ̀ gbọ́ ọ̀kan tí mo ń sọ. After you build all those companies, as you now go to that olóṣó, then carry all of them, go and put them there to start doing the job. No, you will just go there and arrest them, put them for police station. At the end of the day, they will now come to go and build themselves. After they don't have sense to do olóṣó, they will now go and join armed robber. They will now go and join kidnapper. They will now go and help all thieves to be
to be take care of their gun. That is what we want to send them to. Mi ò mọ̀ bí mo ṣe lè sọ bó máa ṣe yé yín bó bá ń kó yé yín bó bá ń kó máa yé yín kì í ṣe mi ló bí òyìnbó mi ràn yín níṣẹ́. Mi ò kàwé mi kò dẹ̀ sẹ́lẹ̀ tó kàn mí kan mo kàwé mi ò kàwé kò ní mínì sí ni. But àwọn tó gbọ́ Yorùbá lẹ́gbẹ̀ẹ́ yẹn máa tó mọ̀ fún yín. Mi ò ráyè mọ́. Ó ti sú mi ò lè sọ òyìnbó mọ́ níbi tí mo bá dé yìí. Kó tún di wípé tó bá jẹ́ gọ́vnà tó bá dé àárín ìlú wo rí wípé àwọn ọmọ nǹkan dẹ̀ ṣe olóṣó níbẹ̀ yẹn o iṣẹ́ olóṣó tó ń ṣe yẹn kò dáa kò sẹ́ni tó sọ pé ó dáa kì í ṣe kó lọ arrest wọn ní action first action ni wípé ẹ máa lọ kọ́ ibì kan address máa wà níbẹ̀ tailor máa wà níbẹ̀ bàbá máa wà níbẹ̀ àwọn kan oríṣiríṣi á wà níbẹ̀ ẹ lè kọ́ bí complaints ẹ sì fẹ́ǹsì sí gbogbo àwọn ọmọ olóṣó tẹ́ bá kó níbẹ̀ yẹn lọ kó wọn síbẹ̀ wọ́n á máa ṣiṣẹ́ wọ́n máa produce aṣọ wọ́n máa produce bàtà wọ́n máa produce everything ìjọba wọn máa lọ máa ta ẹ máa fún wọn lówó gidi wọn ò ní rántí iṣẹ́ olóṣó mọ́ ta lóhùn kó máa gbó mọ́lẹ̀ lójoojúmọ́ obìnrin wo lóhùn kó máa gbó mọ́lẹ̀ every time ta ló bọ́ ìta tó sọ fún mi pé iṣẹ́ olóṣó pay òun ta ló gbàdúrà pé kò so olóṣó ta ló gbàdúrà nínú ayé ẹ̀ ta ni òun kóun náà wà lọ́dọ̀ ọkọ ẹ̀ kó wọn jọ máa garùn nínú mọ́tò kó jọ máa ṣe afẹ́fẹ́ yẹ̀yẹ̀ ta ni obìnrin wo ní òun ìyà ló sọ wọ́n di bẹ́ẹ̀ yẹn condition ayé condition tẹ́ gbé wọn sí ló sọ wọ́n di rádaràdà tó ń ṣe yẹn kò sẹ́ni tó pay ẹ rọra máa oppress àwọn èèyàn wọ̀nyí mo bẹ̀ yín ni àwọn nǹkan tí fẹ́ bá yín sọ lálẹ́ yìí nìyẹn kì í ṣe gbogbo ìgbà ni màmá wá síbi tí màmá máa sọ̀rọ̀ because I don't have time. Now I'm a billionaire in my territory and I do my best to the people that I can donate to. I'm the only person that is doing pure religion in this world. All of you that are going to church, you are not doing pure religion. I'm the only person that is doing pure religion. What is pure religion? Let's go to the Bible. Go back to first Jacob chapter 1 verse 27. Let's hear what God said that is pure religion. I'm the only person that is doing pure religion. Gbogbo ẹ̀yin tẹ́ lọ sí ṣọ́ọ̀ṣì yẹn ẹ̀sìn fún Ọlọ́run ara yín lẹ́sẹ̀ sí fún. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Bíbélì pè ní pure religion. Kẹ́ lọ ka Bíbélì fún àwọn pásítọ̀ yín. Pure religion. Jacob gan kò rí àti rí Jacob chapter 1 verse 27 ẹ jẹ́ ká gbọ́ pure religion. Jacob chapter 1 verse 27 says, that is James chapter 1 verse 27. Let's hear pure religion. Ìsìn mímọ́ àti àìléèrí níwájú Ọlọ́run àti bàbá ni èyí, láti máa bójútó àwọn aláìní bàbá àti àwọn opó nínú ìpọ́njú wọn àti láti pa ara rẹ̀ mọ́ láì lábàwọ́n kò nínú ayé. That is pure religion. It's not by going to church but by going and dance. That is pure religion. To take care of the widows, the poor, the fatherless, and not let your name spoil in this world. That is pure religion. It's not about go to church, go to Isoro, go to Isoji, go and kírun ìgbà 100. No. Pure religion is humanity. That is pure religion. Okay? It's less for you, it's less for me. Do your best and leave the rest. All what God provides for you, use it to help another people. If you don't use it, after you die, they will use it in your back. If you refuse to use what God create for you to help people, when you die, they will use it in your back. Either you use it when you are in your life, or they use it in your back. You will choose one. That is it. According to the Encyclopedia Britanniculation of Royal Metacologicality. So that is what I want to tell you today.
I have tell you a lot of word today. I have told you about the Baba that killed somebody. I've tell you about a pastor we go and kill somebody person. I've tell you about how situation of Nigeria is going on. Have advised President Tinubu. Have advised some governors in Nigeria. Whether you like, you can accept it. Whether you like, you can leave it. You will remember me tomorrow. My name is Adelano Adekunle Solomon, aka Talo Feku Baba Gbawan before, but now King Solomon for the whole universe. The only man that knows the secret of Oko and Obos. The only man that can talk truth to anybody and nothing will happen. If anything happen, anything will spoil. If anything spoil, there will not be solution. Your fourth generation will suffer for it. I am 237 years old. I don't believe in any religion. I believe in humanity. I teach Bible, Quran, and Oduifa. Holy Center. Holy Center, Holy Center, Holy Center, Holy Center. Bye for now.